Hello, ẹ̀yin èèyàn mi o. Ẹ ṣe bẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Lọ́rọ̀ tí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé kábíyèsí lọ bá Naomi, bá Queen Naomi pé lénìí jẹ́, o gbọ́dọ̀ lọ sùn sákúrẹ́ lénìí. O gbọ́dọ̀ kúrò lákúrẹ́ wá sùn sí Ilé Ifẹ̀ ní Palace. Wọ́n ní kábíyèsí lọ bá olórí Naomi lákúrẹ́ lónìí. Ó ní ó yá o pé àwọn alálẹ̀ ní nǹkan kí nǹkan tó bá máa gbà nìkan fún o, kí kábíyèsí lọ mú àwọn ọmọ ẹ̀. Ó ṣe lè jẹ́ kó padà wá, wọ́n wá ṣèkómọ, nígbà tó ń ṣèkómọ tó ṣe lè jẹ́ kí Naomi máa pàṣẹ. Àwọn alálẹ̀ ń pàṣẹ, Naomi náà ń pàṣẹ, kábíyèsí ń pàṣẹ, Naomi nílá. Wọ́n ní kán lọ kìlọ̀ fún Naomi pé tí nǹkan kan bá ṣe àwọn ọmọ yẹn lákúrẹ́, òun àti kábíyèsí náà máa responsible fún ní nǹkan tí mo sọ fún wa. At the end of the day, kábíyèsí wá bínú lọ bá Naomi ní Àkúrẹ́. Ó yá lénìí ni kò ní dọ̀la, ó yá lákúrẹ́. Wọ́n ní kó máa padà bọ̀ ilé bàbá ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù. Ṣé mo sọ fún wa ìta sọ lẹ́ẹ̀kan tí wọ́n ní Naomi ń sunkún pé láyé wọn. Kábíyèsí ìjọ́ wo ló fẹ́ sa eré yìí dà? Wọ́n ní gbogbo àwọn tó tẹ̀lé kábíyèsí pé ìjọ́ wo ló fẹ́ sa eré yìí dà? Ó yá ìjọ́ téèyàn bá rí ibi ni bí ń wọlé. Àwọn olórí òṣòròǹgà kò sí nǹkan tó máa fi ẹ́ ṣe. Ta ló ń jẹun tájá ń jùrù? Tí Jésù, ìwọ tó ní Jésù, tó ní nǹkan tó gbójúlé, tó ní nǹkan tó fẹ̀yìntì, ìwọ ń bẹ̀rù. Bíbélì sọ wípé àwa kì yóò bẹ̀rù ẹni tí ó lè para tí kò lè pa ẹ̀mí. Wọn ò lè rí nǹkan ṣe fún ẹ Naomi, wọn ò lè rí nǹkan ṣe fún ọmọ ẹ. Wọ́n ní before you know it, kábíyèsí mú lè rí ẹ̀ṣẹ̀ o. Ọlọ́run mú lè rí ẹ̀ṣẹ̀ fún Naomi lénìí. Wọ́n ní Naomi ti dé sí ààfin bíbá. Ṣé mọ̀ pé wọ́n ti wá palẹ̀ mọ́ tẹ́lẹ̀ pé ìrìnbẹ̀ tí ń gbò tún yá, Naomi lòun ò páàkì wá mọ́, òun ò lọ sí ààfin mọ́. Bó ṣe tún sá padà nígbà tó wá ṣe kọmọ tó padà. So lénìí ni kábíyèsí lọ. Wọ́n ní tó bá di àárọ̀ ọ̀la pé wọ́n máa sanctify ibẹ̀ yẹn. Wọ́n ti sanctify ẹ̀, wọ́n ti ní bọ̀bọ́ yìí, that is Jerry, Pastor Jerry Eze, bó ti wá sanctify ẹ̀ nígbà yẹn tí Naomi sọ pé kó tó wá ṣe ìkómọ. So now wọ́n ní palace àbí chamber kábíyèsí náà máa sùn sí lálẹ́ yìí pé wọ́n ti dé sáàfin. To God be that glory. So mo ní kí n sọ fún wa torí ẹni tí tó wá gbà là ó máa gbá bọ̀ o, ẹ̀yin èèyàn mi. Torí ẹ̀ mo ṣe ní kí n tún gbé wá sétí gbọ́ wa. Wọ́n ní Naomi ti dé sáàfin. Òun pé tẹ bá rí tíjó tìlù ní àwọn women Àkúrẹ́ tó fi welcome olórí Naomi sí ààfin. Lénìí tuntun ni kẹ́ gbọ́. Kì í ṣe pé bóyá kàn sọ pé kábíyèsí ní kí olórí máa bọ̀. Ńgbà tó wá yá olórí wa ó ti wá o. Ó ti dé sí ààfin lénìí. Lónìí ni kò ní dọ̀la. Bẹ́ẹ̀ ni lónìí ni ó ti dé. Wọ́n ní kábíyèsí àti Naomi o àti àwọn ọmọ ẹ̀ gbogbo wọn ti dé sáàfin bíbá. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní kọ́kọ́ lọ kó pàǹtí sí ẹnu ọ̀nà géètì pé láyé Naomi ò ní wà fún lédè. Wọ́n ní before kan tó dé pé kábíyèsí ti command o pé tóun bá rí pàǹtí kankan lẹ́nu ọ̀nà, tóun bá rí nọ́nsẹ́ǹsì kan lẹ́nu ẹnu géètì, tóun bá ti ṣí géètì yẹn wọ́n wọ ga o. tó rán sọ kíákíá wọ́n á ti sọ pé afẹ́lẹ́ ti wọ́n á ti lọ change bad luck, wọ́n á ti ti àṣé wọn ò tí ì rí nǹkan kan ní wọ́n ṣe ní Naomi ò ṣe tí ì dé. Kábíyèsí yìí ó yìí ń wò wọ́n rùn. Ṣùgbọ́n wọ́n ní sìn náà ṣẹ̀mọ́ pé kábíyèsí pé ó mú lè rí ẹ̀ṣẹ̀. Wọ́n ní ṣùgbọ́n Naomi wá sọ fún kábíyèsí pé kábíyèsí ìtòhun wá yìí pé wọ́n bèrè pé ṣé temporary ni Naomi wà ní àbí fún kíní ó ti wá permanent. Wọ́n ní kò sí ìtò kàn wọ́n, ìbá wá permanent o ìbá wá temporary o. Wọ́n ní Queen Naomi sọ fún kábíyèsí pé tí kábíyèsí bá fulfill nǹkan tí òun sọ fún ni permanent yẹn ṣe máa wáyé o. Pé ṣùgbọ́n tó bá fulfill
pé no remedy assurance wà fún òun pé òun tún padà sí Àkúrẹ́. Má yọ̀ torí Ọlọ́run, my dear, má yọ̀ wọ́n ló láyọ̀ ẹ́. Queen Naomi má yọ̀, kò sí òmìmì kankan tó lè mì ẹ́. Jésù wà pẹ̀lú ẹ digbí. Gbogbo ohun tí Ọlọ́run dá sílé ayé yìí pátápátá, títí kan èèyàn, títí kan ẹyẹ tó ń ra, gbogbo ẹyẹ ojú ọ̀run, gbogbo everything tó Ọlọ́run dá sáyé, gbogbo ọ̀nà wà lẹ́yìn ẹ̀. Àwọn ogun ọ̀run wà lẹ́yìn ẹ̀, àwọn áńgẹ́lì wà lẹ́yìn ẹ̀. Bó ṣe dé ààfin yẹn lénìí, lágbára ẹ̀jẹ̀ Jésù, gbogbo agbára òkùnkùn pátápátá wọ́n máa gbiná dà, wọ́n máa lọ sá lọ. Gbogbo wọn máa sá kúrò ní ààfin yẹn lénìí. Agbára Ọlọ́run ti rọ gbogbo wọn lágbára. Agbára òkùnkùn yẹn gbogbo wọn kàn máa fò dànù níbi tán rì wọ́n sí. Wọ́n kàn máa fò dànù tán máa fi rége. Wọ́n máa sá kólóbá gbogbo wọn pátápátá. Wọ́n á lọ sá pamọ́, wọn ò ní rìtọ́ọ̀nù mọ́. Iná ààfin yẹn ti dínà o. Holy Ghost fire. Naomi sẹ́gbà òun bẹ̀rù. Ta ló ń bẹ̀rù? Oh Jesus. God forbid. Holy Ghost fire. Holy Ghost fire. Ní kó máa pe o. Lọ́rọ̀ lágbára mìíràn bí kò sí agbára Ọlọ́run tó ń bẹ lórí ìtẹ́. Àwọn kì í sin Ọlọ́run òkú, Ọlọ́run alààyè. Òun là ń sìn. Ó wà pẹ̀lú ẹ̀ digbí. Ó má bẹ̀rù. Àwọn ọmọ yẹn ṣé ìwọ ló create wọn ni? Naomi, ìwọ kọ́ ló create àwọn ọmọ náà. Ìwọ kọ́ ló rán àwọn ọmọ pé kán wá. Ìwọ kọ́ ló béèrè mẹ́ta. Ọlọ́run dìde fún ẹ ni. Láì ṣe counterfeit. Tó yẹ pé counterfeit làwọn ọmọ yẹn pé kàn fi wá gba ogún lọ́wọ́ kábíyèsí, òun ló lè bẹ̀ ẹ́ lẹ́rù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. You are welcome to ilẹ̀ ìlérí tọ́lọ́run dá fún ẹ. Bẹ́ẹ̀ ni, ọmọ ológo ni ẹ. Àwọn olófo náà ń bínú ológo ni ẹ, ìwọ àtàwọn ọmọ ẹ. Ṣé ìwọ ni? Ìwọ kọ́, agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣá máa yin Ọlọ́run lógo. Begin to thank God. Ṣá máa praise God. Ọlọ́run ní ògo òun ò ní gbé fún Sátánì. Nobody shall share my glory with me. Ìwọ wá ń bẹ̀rù. Naomi, wo, má follow hand mi o. Because Jésù ń bẹ láàyè pẹ̀lú ẹ. Dúró digbí. My God say, no one shall share my glory with me. I will receive my glory. Ó dẹ̀ ń gba ògo yẹn. Títí láéláé. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ, bàbá mi o. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Má kọrú orin bẹ́ẹ̀ yẹn. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Ọpẹ́ mi lọ́dọ̀ rẹ. Ọpẹ́ mi lọ́dọ̀ rẹ. Ọpẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí ayé o. Queen Naomi, orin tó máa kọ nìyẹn. Títí láéláé lọ́pẹ́ rẹ̀ lọ́dọ̀ nǹkan tó Ọlọ́run fẹ́ fún ẹ nìyẹn. Kó máa dúpẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí gbogbo wa máa dúpẹ́. Naomi ti wà láàfin. Ojú ti Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀. Títí láéláé ni Ọlọ́run ti silence wọn. Wọ́n ń bẹ̀rù. Wọ́n kàn halẹ̀. Ǹjẹ́ ìhalẹ̀ wọn ti dòfo? Kọ́ bẹ̀rẹ̀ sí ní máa fò, alẹ́ iná máa gbiná. Wọ́n máa gbiná dànù. Gbogbo wọn ti sá kúrò. Lórúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Agbára ogun tọ́lọ́run ti ṣẹ́ fún Naomi kò ní gbére mọ́. In Jesus' mighty name we are prayed. Amen. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe. Bẹ́ẹ̀ ni kẹ́ lè bá mi fi tó kí comment section. Thank you. God will bless you all. In Jesus' name. Amen. Congratulations. Naomi ti dé sáàfin. Kò sí òmìmì kan tó lè mì. Orúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Amen. Thank you very much. Bye.